Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti pété tí mo wá. This is CrossBloodX TV. Don't forget to subscribe, like and share. Bàbá Nasiru ti jáde o lórí àwọn àlàyé kankan ṣe nípa àwọn alàgbà ìjọ CAC tí wọ́n tú àwọn àṣírí kankan nípa àwọn ìwà oríṣiríṣi tí àwọn alàgbà náà wú. Bàbá Nasiru jáde o, wọ́n nínú ló bí àwọn pé àwọn nǹkan míì wà kò rí bẹ́ẹ̀ o. Ní pé bí inú ṣe bí àwọn sí àwọn ṣe fi ìtara sọ̀rọ̀ yìí kò ṣe pé bóyá àwọn rí lè mí láti fi àwọn ọ̀rọ̀ ìránṣẹ́ sí àwọn àgbààgbà ìjọ CAC. Bẹ́ẹ̀ náà lè ṣàpàjúwe pé tí a bá bí ẹ̀kọ́ a máa ń dá ẹ̀jẹ̀ ìwé ni pé àwọn tọrọ àforíjì o pé gbogbo ibi tí àwọn kìíní bá wà àwọn máa make amendment láti yọ wọn kúrò. Ẹjọ́ ìjà gbọ́ lẹ́nu Bàbá Nasiru. Nọ́mbà 1, mo wá sórí afẹ́fẹ́ láti tọrọ ìforíjì àti láti ṣe àtúnṣe iṣẹ́ ìránṣẹ́ tí mo ṣe lórí afẹ́fẹ́ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Àwọn àléébù tó wà ńbẹ̀ láti ṣe àtúnṣe rẹ̀. Nọ́mbà 1, láti bẹ Supreme Council àti pàápàá bàbá wa Kọ́láwọlé General Evangelist Supreme Council pé ohun tí mo sọ nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn inú ló bí mi. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọn ò fẹ́ ìyàwó pamọ́, wọn ò dẹ̀ bímọ síta. Mi ò dẹ̀ gbọ́ ohunkóhun bẹ́ẹ̀ against wọn láyé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn àti ẹlẹ́ran ara ni mí, mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn. Mo dẹ̀ ti sọ tán sórí afẹ́fẹ́ kí n tó realize mistake mi. That is why I come to make amendment. Mo fi ọba àwọn ọba bẹ bàbá Kọ́láwọlé General Evangelist Supreme Council. Mo dẹ̀ fi ọba àwọn ọba bẹ gbogbo Supreme Council ẹ tó láyé àtọ̀run kí wọ́n má bínú. Wọn ò yan ẹni tó ṣàgbèrè sí General Evangelist. Bàbá náà mi ò dẹ̀ gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀ against wọn rí. Nígbà tí mo gbọ́ ìdí tí mo fi wá láti sọ̀rọ̀ sí gbogbo wọn ni pé nígbà tí mo rí nínú news tí mo rí pé wọ́n ti tún pín CAC sí ọ̀nà mẹ́ta. Ìbínú yìí ni mo fi jáde wá sórí afẹ́fẹ́ tí mo fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn. Mo fi ẹni tó ní ayé àtọ̀run bẹ gbogbo wọn kí wọ́n má bínú ní Supreme Council àti bàbá wa Kọ́láwọlé General Evangelist Supreme Council kí wọ́n jọ gẹ́gẹ́ bí àjùmọ̀ ìrìnàjò ìjọba ọ̀run àti ojúlówó ọmọ Ọlọ́run àti olórí tí gbogbo wọn jẹ́ fún wa ká má bínú, ká rí mi bí ènìyàn, kí wọ́n má dẹ̀ gbàgbé ohun tí Jésù Kristi sọ wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, kọ́ wa bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá, kí wọ́n jọ ká má bínú. Eléyìí tí bàbá wa Eskaya, mi ò gbọ́ nǹkan kan nípa bàbá Eskaya. Ohun tó jẹ́ kí n wá sọ̀rọ̀ ni wípé ìgbà táàrí wọn ní pastor conference tí àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn lórí mídíà, ìyẹn ni mo fi sọ̀rọ̀. Kì í ṣe pé mo gbọ́ nǹkan kan àbí mo mọ anything secret wọn àbí mo tọwọ́ sí privacy wọn rárá. Kí wọ́n jọ kí wọ́n dákun ká má bínú tí mo fi ní ká ṣe àtúnṣe ká bá lè ṣe níjọ CAC. Mo fi ọba àwọn bàbá mi ò ní anything against bàbá àti gbogbo àwọn bàbá. Mo bẹ̀ wọ́n ní ìyọ́nú Ọlọ́run ká má bínú, ká rí mi bí ọmọ. Ẹ̀kẹta ní ti bàbá Ayọ̀délé àti bàbá Adémọ́lá kí wọ́n jọ ká má bínú. Wọ́n jẹ́ bàbá tí mo respect. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tí wọ́n ti ń gbàdúrà fún mi láti 2020 sí 2021 tí mo dẹ̀ máa ń pè wọ́n tá a máa jọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kankan tí mo dẹ̀ ń gbọ́ lẹ́nu wọn tó jẹ́ pé especially bàbá Adémọ́lá pé CAC must become one. Nígbà tí mo dẹ̀ tún wá rí ní pépà tí wọ́n tún rí pé CAC ti tún pín sọ́nà mẹ́ta, ìyẹn ni mo fi jáde gẹ́gẹ́ bí ènìyàn tí inú fi bí mi tí mo fi wá sọ̀rọ̀ sí gbogbo wọn. Tí Sunday Igboho tó bá lè bú bàbá Ọọ̀ni of Ifẹ̀ tó bú Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ tó tún bẹ̀ wọ́n
tí àwọn tó wà nínú ayé tí a rò pé wà náà tán dẹ̀ dáríjì àwa tí a wà nínú Ọlọ́run. Mo fi ọba àwọn ọba bẹ̀ yín, ẹ má bínú o, ẹ dáríjì mí o. Mo fi ẹni tó kú lórí àgbélébùú bẹ̀ yín àti ipò àgbà tí Ọlọ́run gbé yín sí láti dì mú. Gbogbo ó yẹ kí n ti ṣe àtúnṣe sẹ́yìn torí pé mi ò sí nílé ni, mo dẹ̀ ti wà nínú ìrìnàjò báyìí. And before today tomorrow lágbára Ọlọ́run, gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé àti Daily Post àti gbogbo ibi tó wà lórí mídíà a máa remove ẹ̀, a dẹ̀ máa ṣe gbogbo àtúnṣe tó bá yẹ ká ṣe. Nígbà tí n bá dẹ̀ dé torí ọ̀fẹ́ bá wà láti wá rí àwọn bàbá, mo ṣetán láti wá rí wọn kí gbogbo wọn má bínú. Olúwa yóò wà pẹ̀lú yín o. Jésù ní fi yín sílẹ̀. Gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.